ó ṣeé ṣe kẹ́ ẹ ti rí fídíò kan tí wọ́n ń sẹ́ǹdì kiri lórí WhatsApp pé níṣe làwọn ará China wá ń kọ́ àwọn ọmọkùnrin láti ilẹ̀ adúláwọ̀ tí wọ́n sì ń gé nǹkan ọmọkùnrin wọn tà fún àwọn tí wọ́n fi ń ṣe pẹpẹ súùpù. bẹ́yìn ò bá sì tí ì rí fídíò yìí a jẹ́ pé ẹ̀yin ó ti kọ́kọ́ mọ òtítọ́ kí irọ́ tó dé ọ̀dọ̀ yín nù. mo kí yín kú oríire. bó tilẹ̀ jẹ́ wípé ẹran tí wọ́n ń jẹ nínú fídíò ọ̀hún ó jọ nǹkan ọmọkùnrin àwọn èèyàn púpọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé níṣe ni lábúlábú rẹ̀ kàn fojú ju aró kì í ṣe aró rárá o. Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kó gìbò lọ ọgbọ́n kí gbogbo lóye àti ọ̀mọ̀ràn lè jó. ẹ jẹ́ kájọ gbé ẹranko yìí yẹ̀wò ní fẹ́rẹ́fẹ́. oríṣi ìgbín inú omi abìkarahun méjì tí olóyìnbó ń pè ní clam òun ní ẹranko yìí kì í ṣe nǹkan ọmọkùnrin rárá. Geoduck ní orúkọ tí èèbó ń pè é nítorí àwọn tí ó sì béèrè orúkọ Yorùbá rẹ̀ kò tí ì sí orúkọ Yorùbá fún un nítorí pé wọn kì í ṣe ẹranko tó wà ní apá ọ̀dọ̀ wa. Geoduck ni olóyìnbó ń pè é ṣùgbọ́n Geoduck ni tẹ́ ẹ bá fẹ́ spẹ́ẹ̀lì ẹ̀ èyí ni wípé G-E-O bíi pé èèyàn spẹ́ẹ̀lì geography ẹ wàá fi duck ìyún pẹ́pẹ́yẹ sẹ́yìn ẹ̀ ṣùgbọ́n kàkà kẹ́ ẹ wá pè ní Geoduck Geoduck lẹ́ẹ̀pẹ́. kọ́ńtínẹ̀ǹtì North America lẹ ti lè rí wọn ní orílẹ̀-èdè bíi USA níbi tí wọ́n ti pọ̀ sí jù wọ́n tún wà ní Canada àti Mexico níbi tí wọ́n ti ń sìn wọ́n. ẹranko yìí làbá máa pè ní ẹranko tó ní ìdẹ̀ra àti ìdẹ̀rùn jù láyé torí kìí ṣe wàhálà kankan kó tó jẹ kó tó mu tí ó sì máa tóbi sí i. inú yanrìn etí omi ni wọ́n máa ń sábà gbé pàápàá jùlọ létí òkun. àwọn koríko àìfojúrí tó sì wà nínú omi yìí tó lóyìnbó ń pè ní phytoplankton ni wọ́n máa ń jẹ. níṣe ni wọ́n ó fìdí wọn gbẹ́lẹ̀ sínú yanrìn tí wọ́n sì máa ṣe bí ẹni sin ara wọn sínú yanrìn ọ̀hún. ibi ẹran ara wọn tó jọ nǹkan ọmọkùnrin yìí tó lóyìnbó ń pè ní siphon ó pín sí ọ̀nà méjì níbi ẹnu. ọ̀kan nínú àwọn ihò méjì ni wọ́n ń gbà fa omi wọlé. bómi bá ti dé inú ara wọn wọ́n ń fa gbogbo ohun tó lè ṣe ara lóore kúrò nínú omi yìí wọ́n sì tú omi tó kù jáde láti inú ihò kejì. béèyàn bá wá fojú rí i ní àsìkò yìí bí ìgbà tí àtọ̀ bá ń tú jáde látẹnu nǹkan ọmọkùnrin ni. kábíyèsí Elédùmarè. bí wọn ò bá sí ní àsìkò tí wọ́n fẹ́ pamọ́ tàbí tómi ò bá sí lórí wọn tó lè bò wọ́n mọ́lẹ̀ dáadáa wọ́n lè tún rí ara wọn mọ́lẹ̀ débi wípé tẹ́ ẹ bá fẹ́ yọ wọ́n ẹ ní láti gbẹ́ ilẹ̀ tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́ta. Yes, they can bury themselves up to 3 feet in the ground. nǹkan kan ò sì ní í ṣe wọ́n o àbájọ tí wọ́n ṣe ń pẹ́ láyé dáadáa àbí wọn ò sáà ṣe wàhálà jíjẹ mímu tún já sí rọrùn. wọ́n máa ń lò tó 100 sí 140 ọdún láyé ìyún 120 to 140 years. bó tilẹ̀ jẹ́ wípé a ti rí èyí tó lo ọdún 18 ìyún 168 years nínú wọn. mi ò jẹ ẹran Geoduck rí o ṣùgbọ́n àwọn tí mo ṣèwádìí lọ́dọ̀ wọn jẹ́ kó yé mi wípé ẹran rẹ̀ dùn gidi gan ni. wọ́n ní adùn rẹ̀ dá dúró tí ò sì jọ ti ẹran àbí ẹja míì nílé ayé. kódà wọ́n ní bẹ́ẹ̀ èèyàn bá kàn fi omi gbógbóná bọ̀ ọ́ lásán láì fi iyọ̀ sí yóò tún dùn dáadáa ni. nígbà tí àwọn ẹranko yìí ó bá fi pé ọdún 15 wọ́n ti gùn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà 3 sí 4 wọn ò sì ní fi bẹ́ẹ̀ tóbi jù báyìí lọ mọ́ títí tí wọ́n fi kọjá 100 ọdún kí wọ́n tó wá kú. bí wọ́n bá fẹ́ pamọ́ akọ àtabo ní láti fojú kanra wọn. ó ní kinní kan tí olóyìnbó ń pè ní broadcast spawning tí eléyìí túmọ̀ sí ìfúrúgbìn èso ìbálòpọ̀. ọ̀nà tí wọ́n ń gbà á bímọ nìyí o. akọ ó kàn tú àtọ̀ rẹ̀ sínú omi abo náà ó tú àwọn ẹyin rẹ̀ wẹ́rẹ́wẹ́ sínú omi. bí Ọlọ́run bá wá ní kí àtọ̀ ó wẹ̀ pàdé ẹyin nínú omi ni yóò bẹ̀rẹ̀ sí ní dọmọ. àbájọ tí wọ́n ṣe máa ń tú ní púpọ̀. ọmọ inú àtọ̀ tá a mọ̀ sí sperm cell eléyìí tí akọ fún ó máa ń lé ní mílíọ̀nù kan o. bẹ́ẹ̀ ni ẹyin tí abo náà fún lẹ́ẹ̀kan ṣo òun náà máa ń lé ní mílíọ̀nù kan. ó wá lè mọ́ ju 10 péré lọ tí yóò wẹ̀ pàdé ara wọn nínú mílíọ̀nù yìí. àwọn èyí tẹ́ ń wò nínú fídíò yìí ò ju ọdún 4 sí 6 lọ ní tiwọn o. àwọn èèyàn ti kọ́ bí wọ́n ṣe ń sìn wọ́n dáadáa. Mexico ni wọ́n sì ti máa ń sìn wọ́n jù ṣùgbọ́n ilẹ̀ China ni wọ́n ti máa ń jẹ wọ́n jù. China ò sìn wọ́n bẹ́ẹ̀ ni wọn ò ní wọn lọ́dọ̀ rárá o. wọ́n máa ń import wọn wọlé láti USA tàbí Mexico ni. ẹran Geoduck wọ́n o. wọ́n máa ń tà tó $330 fún kílò kan. ìyẹn ni wípé bẹ́ẹ̀ bá fẹ́ ra kílò kan ẹ máa tọ́jú bíi 220,000 naira dání. yàtọ̀ sí jíjẹ ó ti ní ìwúlò méjì
àwọn Geoduck tí mo fẹ́ fi tó yín létí. Àkọ́kọ́, àwọn Geoduck máa ń tún omi ṣe ni. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ rí gbogbo nǹkan táwọn máa ń ṣẹ́ kúrò nínú omi táwọn fi ń ṣoúnjẹ fi ṣara wọn lóore, àwọn nǹkan tó lè ṣàkóbá fáwọn èèyàn ni. So they are filter feeders. Àbájọ táwọn Haúsá fi máa ń sọ pé àbínchí wọn ni, gobar wọn ni. Ìyẹn ni pé oúnjẹ nìkan májèlé ló jẹ́ fẹ́nìkan o. Ẹlẹ́ẹ̀kejì, ìkarahun àwọn Geoduck wúlò púpọ̀ fún àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tó ń ṣe ìwádìí nípa ẹ̀ka ìyípo ojú ọjọ́ àti ìgbà, ìyẹn climate change. Ibi ìkarahun yìí sì ni wọ́n ti máa ń mọ ọjọ́ orí wọn náà bákan náà. Yàtọ̀ sí adùn rẹ̀, àwọn China ní ìgbàgbọ́ pé Geoduck máa ń ṣe ara lóore láti ní ìfẹ́ àti agbára fún ìbálòpọ̀. Èyí sì wà lára ìdí tí wọ́n fi kúndùn rẹ̀ dáadáa. Àròjinlẹ̀ ló kọ̀ mí àyàn gidigbo tí ń kó gìbò lọ́gbọ́n kí gbogbo lóye àti ọ̀mọ̀ràn lè jó. Ẹ̀bẹ̀ ẹ bá ti wo fídíò yìí, ẹ má ṣaláì like, ẹ má ṣaláì share, ẹ má ṣaláì comment sọ́ndà rẹ̀ o. Aburú ó kéré ó tóbi òní kàn yín kò ní kẹ̀mí náà. Ire owó, ọmọ, àtàìkú baálé ọrọ̀ pẹ̀lú àlàáfíà kó máa rọ̀ lẹ́dẹ̀dẹ̀ gbogbo wa. Àmín Èdùmàrè, ẹ kú kalẹ̀.